Ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá nation. Mo kí ẹ kú àárọ̀ o. Ibi tó bá dẹ̀ jẹ́ ọ̀sán ní ibòmí ẹ káàsán ẹ káalẹ́. Mo ń ṣe fídíò kan lọ lánàá lórí bàbá tó ń pè ní Ayọ̀ Adébánjọ. Mo ń ṣe fídíò ẹ̀ lọ lánàá ó kàn mi ò tiẹ̀ mọ̀ ó kàn déédéé kọ́ mi mẹ́pọ̀ ti kọ́ tèmi kàn ń tójọ́ lọ́ntì mi. Mo kàn ń sọ bó ṣe ń lọ létà mo wá fara pò ti cut. Mo rí pé àwọn ibi tí wọ́n fẹ́ àwọn ibi tí ó ti kí àwọn warriors wa tó ń release Lady K àti the other man Mr. Ladele tó ń release wọn àbí Mr. Ladele lórúkọ wọn ṣá so àkú ayọ̀ ẹ má jẹ́ ayọ̀ láyọ̀ jù àwọn wèrè yìí olórí burúkú ní gbogbo wọn. Ṣé rí wọ́n mọ̀ release wọ́n sìn wọ́n mọ̀ release àwọn yẹn ni ìjà tó wà ńlẹ̀ tó ń fa gbogbo release lọ́wọ́lọ́wọ́ sí ojú pé APC ti pín sí méjì. Tinubu Ọ̀ṣínbàjò group ó tún kàn àwọn group wọ́n fẹ́ pín mẹ́ta wọ́n fẹ́ pín sí mẹ́ta ni. Òun ló fa àwọn ẹ̀sùn tẹ́ ń rí àwọn connection Tinubu lóhun tàwọn federal government nami yẹn tó ń sọ yamayama nípa bàbá wa Sunday Igboho tó ń ṣàwọn akọ tó máa fi rí òun náà fi ń pírẹ́sì àwọn Ọ̀ṣínbàjò other group pé tẹ́ ẹ bá ṣe yẹn a máa dá gbogbo ẹrù a máa dá gbogbo ẹrù tó máa mọ̀ pé ìlú yẹn á dàrú. Ìjà wà láàrin APC gbogbo wọn mo sọ fún yín Sunday Igboho ni gbogbo wọn fẹ́ lò fún leverage Ọbásanjọ́ náà fẹ́ lò fún leverage bá Ayọ̀ Adébánjọ àwọn náà fẹ́ lò fún leverage tó fi ń gbẹ̀gùn jẹ kiri àwọn Afẹ́nifẹ́re the same thing náà àwọn Tinubu àǹkó ń sìn àtàwọn APC gbogbo náà fẹ́ lò fún leverage wọ́n lò fún leverage láàrin ara wọn wọ́n ti ń suppress ara wọn ẹ̀pọ́n ti ń ṣe rìkíṣí kan sìn pé ẹnìkan ló ń sponsor bàbá wa Sunday Igboho ṣé kí n ti sìn so ibi géèmù tó fẹ́ iṣẹ́ Tinubu nìyẹn iṣẹ́ Tinubu pẹ̀lú àwọn bàbá òfò tá à ń tẹ̀lé àwọn gbàlagbà tí mo ní káyé tẹ̀lé ọmọ àwọn Afẹ́nifẹ́re kú gbogbo wọn. Mo ti sọ fídíò mi tí mo send lánàá mo kàn post ẹbẹ̀ lánàá ni mo ti sọ̀rọ̀ nípa little bit nípa àwọn Afẹ́nifẹ́re tí ó yẹ ká tẹ̀lé àwọn bàbá tó afọ́jú ni wọn they can't lead us to nowhere wọ́n máa run life wa ni àwọn náà kó gba monsters politician yìí síbẹ̀ because ní Yorùbá land kò tó bá fẹ́ ṣe politics tó bá ti fi tafẹ́nifẹ́ àwọn Afẹ́nifẹ́ òṣì yìí ṣe tó bá ti fi wọ́n ṣe ò ní wọlé ò lè wọ politics ò lè wọlé owó dẹ̀ náà ń jẹ àwọn Ayọ̀ Adébánjọ owó náà ń jẹ tẹ́ bá ti fún wọn lówó nǹkan tó ń ṣe wọ́n tán gbogbo àìsàn wọn tán nìyẹn owó náà ń jẹ àwọn bàbá Afẹ́nifẹ́re ló sún wọn débi tá a wà yìí ìjẹkújẹ wọn ló pa wá débi tí ìyá wà lẹ́nu ìjẹkújẹ alátẹnujẹ ní gbogbo wọn àtàwọn ọba gbogbo wọn ní vision wọn tara wọn nìkan náà mọ̀. I don't know what to say about these people. Mi mọ orú àwọn àgbà tán jẹ́ tẹ́ pé wọn ti ní vision rárá wọ́n dẹ̀ travel out wọ́n rí bí àwọn ìlú mi ṣe ń ṣe wọ́n rí gbogbo ọmọ wọn wà ń bẹ̀ wọ́n ní common option pé let me do this to my people. Bí ọlọ́sà pé wọ́n ní fẹ́ràn ọmọ Yorùbá láti ilẹ̀ wọn dàbí Awólọ́wọ̀ bí àwọn Bọ́lá Ìgè bí àwọn Abraham Adésànyà wọn dàbí Jákàndé òun bá ti Jákàndé wọn bẹ máa ẹwọ schools tó gbìn káàkiri gbogbo ìpẹ́ wọ hospital ẹwọ tó bàbá yẹn gbìn àwọn tó fẹ́ràn ọmọ Yorùbá dọ́kàndọ́kàn nìyẹn kò ń ṣe bírò pa Ayọ̀ Adébánjọ yìí bàbá tí ò dá mo ti sọ bàbá tí ò dá ni máa ẹ̀ oníjẹkújẹ ni ẹ má tẹ̀lé wọn ẹ̀yin youth ẹ má tẹ̀lé wọn mo ti sọ mo ní kàn ẹ má lo Afẹ́nifẹ́re mọ́ ẹ lo Afẹ́nifẹ́re àlàáfíà káwọn youth organize ẹ̀ kàn ṣe ẹ má lo àwọn bàbá yẹn mọ́ àwọn báyẹn ẹ wo gbogbo tá rò pé a ní dírẹ́fà gidi nílẹ̀ Yorùbá tá rò pé àwọn báyẹn àtàwọn ọba yẹn ní dírẹ́fà gidi àṣà arọ ló ń wà arọ ni wọn arọ ni wọn tó ń fún lówó arọ táwọn Fúlàní máa fún bábíyànlá ni wọn gbogbo àwọn àgbà àtàwọn ọba bábíyànlá ni wọn. nísìnyí àti wọ́n mọ̀ pé ẹrù wọn wọ́n ń sàlẹ̀ pé wọ́n ń ṣèyàn tó dáa nísìnyí wọ́n ti wá dàgbà wọ́n ti fọ́ lójú orí wọ́n ti kú gan pátápátá ojú wọn forí wọn kú
ẹ wá tún wọn ní ká tún kàn sínú ọkọ̀ Yorùbá nation kó tó máa wà wá lọ ẹ má jọ ń wà wá mọ́ ẹjẹ ajá wọn sí kọ́nà ẹ fi wọn lẹ́ ń bẹ̀ ẹjá wọn sẹ́gbẹ́ títì gbogbo àwọn bàbá ẹjá wọn sẹ́gbẹ́ títì ẹ̀yin youth take everything into your hand ẹ lè máa dún káwọn bàbá kan ká fojú bàbá kan máa lead yín káwọn bàbá tán ní vision àwọn bàbá tẹ́pẹ́ aládàáni kan jẹ ní wọn tẹ́mọ̀ kan lead vision yín àwọn fẹ́ rún vision yín ni because ibi làwọn ti ń jẹ ibi làwọn ti ń jẹ gbogbo àwọn Afẹ́nifúṣì àwọn Afẹ́nifẹ́re èrò òṣì tí gbogbo wọn kóra wọn yọ wọn rí dàgìní wọn tún ti kóra wọn lọ sọ́dọ̀ Tinubu ń sìn December ti dé ń sìn gbogbo tún wọn bẹ̀rẹ̀ wọn dúró de ṣe lexus jeep àbí bẹbẹ pathfinder nìyẹn máa tún gbélé wọn lọ́wọ́ lọ́dún yìí a tún fi gàrí sí àwọn àbáyẹn ló wà ń dalẹ̀ Yorùbá rú tí bá nísìnyí APC ti pín sí méjì àwọn ti sún sọ́dọ̀ Tinubu báyìí máa pé ibi tí jẹ wà nìyẹn ibẹ̀ náà fẹ́ dúró sí àwọn tí Ọ̀ṣínbàjò ọ̀tọ̀ àwọn kan náà tún ṣe lẹ́yìn irú bọ̀bọ̀ tí Wàsíù tán dìtẹ̀ mọ́ tán yọ̀ǹgọ́ náà kí lórúkọ ẹ̀ orúkọ máyàdé máa ń lọ lórí mi òun náà ara wọn ni gbogbo wọn ọlọ́tẹ̀ ẹ má tẹ̀lé ẹ yúùtù ẹ dìde àwọn ilé aláwọ̀ àpá ni wọn rína dírẹ́fà tí ò dá ni wọn ní driver license wọn lè drive ilẹ̀ Yorùbá àwọn bàbá ìtẹ̀rù wọn ò lè drive ilẹ̀ Yorùbá wọn ń ṣèyàn tó dáa ẹ gbè lẹ́yìn wọn you put yourself together ẹ do something bẹ́ẹ̀ ní tó bá wù kẹ́ pé a ní Yorùbá ń lọ bẹ́ẹ̀ kọ Yorùbá ń lọ we are not staying táwọn bàbá yẹn bá fẹ́ dúró ẹ jẹ́ kún wọn lọ sí Kánò ẹ kún bàbá yẹn lọ sí Kánò ẹ kún lọ Kánò ẹ kún lọ Sókótó ẹ lọ dọ́pọ̀ sí ẹ jẹ́ lọ dọ́pọ̀ síbẹ̀ mo ti sọ tábàdé pé wàhálà wọn pẹ ẹ kó wọn gbogbo wọn pọ sójú kan ẹ bọ́ǹbù gbogbo wọn kan parẹ́ bí so àwọn wèrè bàbá òṣìwò tá à ń tẹ̀lé àwọn bàbá afọ́jú tán ní vision gbogbo ògo ilẹ̀ ọmọ Yorùbá náà ti parun Àgàpà Ayọ̀ Adébánjọ yẹn ó ti pa gbogbo Yorùbá náà pátá because tí ó bá sáwọn Fẹ́nifẹ́re irú Tinubu ò lè débẹ̀ yẹn àwọn governor most of governor Yorùbá land lè débi tẹ́ dé yẹn láìsí Afẹ́nifẹ́re because I believe pé entity Afẹ́nifẹ́re àwọn wọ́n máa make right to pray I believe pé from Awólọ́wọ̀ ló dálẹ̀ láti orí gba action group so believe yẹn wà lára gbogbo àwọn ọmọ Yorùbá pé wọ́n mọ̀ nǹkan tó ń ṣe àwọn àbáyọ̀ mọ̀ nǹkan tó ń ṣe olódò gbá alápáríkù ní gbogbo wọn ẹ mọ̀ tẹ̀lé wọn nísìnyí gbogbo ojú wọn ti fọ́ wọn rí náà ẹ wá tún pé mọ́tò Yorùbá nation fún ọkọ máa wà gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́yìn Sunday gbogbo wọn kò ṣẹyìn gbogbo wọn bàbá yìí kò ṣẹyìn gbogbo wọn leverage ni gbogbo wọn fi Sunday wọn fi Sunday ṣe gbogbo bóyá máa survive bí Tinubu ṣe máa survive bí Rìdíìmù náà ní kankos tẹ pẹ̀lú vice president olè Ọ̀ṣínbàjò òṣìn olè tó náà wà ń bẹ àwọn náà ń dùn ẹ mọ̀ àwọn Fúlàní gan wọ́n wá ń tọ́ ìwọ̀n ń sìn wọ́n ń tọ́ ilẹ̀ Yorùbá wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ kí lórúkọ bọ̀bọ̀ gọ́vnà yóò dé kẹ́dẹ̀ lọ lórí mi shit màá rántí orúkọ ẹ̀ ń sìn wọ́n ń lò hàn mẹ́ẹ̀ẹ́ta ń sìn àwọn Fúlàní nísìn wọ́n fún Fúlàní ní choice pé ṣé Tinubu ní kálò ní ṣọ́ọ̀ṣì Bájọ ní kálò ní àbá àwọn gúrùpù kéékèèké tó kù tán bí wọ́n yọ̀ wọ́n lè ṣe ọkàn tán lè rí control òun náà wà. Governor of Ondo State náà wà ń bẹ ọ tó náà ń ṣe kankọ́sì tiẹ̀ ní kọ́nà kan so Yorùbá nísìnyí àwọn APC wọ́n ti pín Yorùbá wọ́n ń destroy Yorùbá gbogbo wọn mẹ́ta yẹn Sunday Igboho náà fẹ́ lò pé òkè tẹ́ bá Fúlàní tẹ́ bá lè Sunday Igboho ìwọ Tinubu àwọlé tẹ́ bá lè Sunday Igboho fún wa ìwọ Ọ̀ṣínbàjò àwọlé gbogbo wọn fẹ́ máa fi Sunday Igboho bàbá wọn fẹ́ máa fi ṣe everybody lè rí ṣe kò lè work ẹ wà tọdún tẹ bàbá yìí 13 lead ilẹ̀ Yorùbá over 50 years over 50 years ẹ wọ́n bí dáwà wá dé ẹ wá ní kọ́mọ tẹ̀lé yín kọ́ tẹ̀lé yín ni ẹ bá bo olè oúnjẹ níjẹ ẹ ti jàjẹ́ bánu so bí mo yín sọ lọ bàbá Ayọ̀ Adébánjọ òun pẹ̀lú Aláàfin kankos àpapọ̀ àwọn bá kankos ẹ̀ ni o kankos kan náà ni gbogbo wọn wà o kankos lábẹ́lẹ̀ ni gbogbo wọn wà o ẹ̀tọ́ bá bẹ́ ṣe jẹ́ ẹni tí àwọn Fẹ́nifẹ́re not believe kàn dissolve àwọn Fẹ́nifẹ́re yẹn kàn dissolve wọn ẹ jẹ́ kẹ́yìn youth ẹ lọ ṣe mí ẹ̀kọ́ ni Afẹ́nifà láàfíà làwọn fẹ́
tálàfíà máa dé bálẹ̀ Yorùbá kò ń ṣàbàbà Afẹ́nifẹ́re wọn fẹ́ rí irọ́ náà pa irọ́ pátápátá ni wọ́n pa wọ́n ń ṣe èèyàn gidi èèyàn burúkú ní gbogbo àwọn bàbá yẹn ẹ kúrò lẹ́yìn wọn irinṣẹ́ wọn ni Gani Adam irinṣẹ́ wọn ni Wasiu Ayinde ńlá tún náà àwọn irinṣẹ́ lábẹ́ bí Gani Adam náà ṣe ní irinṣẹ́ lábẹ́ OPC mo ti sọ fún wọn mo ti sọ ó yìí máa ṣẹlẹ̀ ẹ máa rí wọn máa bẹ̀ mo sọ pé mo ní Yorùbá nation náà ló ní mo sọ pé gbogbo wọn bá máa ṣe ní tiẹ̀ máa sọ̀rọ̀ Ọlọ́run ló ní Ọlọ́run ti lálẹ̀ Yorùbá kọjá Ọlọ́run ti là kọjá kọfàmù ni gbogbo wọn lè tán ṣe yàrá wọn rí wọn kàn kò yá wọn gan mọ́ kò yé wọn mọ́ kò yé gbọ́n wọn bó ṣe wà yẹn bàbá yẹn ẹ dà wọn nù you have to take your own destiny in your hand you have to take your destiny in your hand don't let this old papa come and lead yín astray ẹ wojú wọn ti ń lead ẹ wọn lead yín astray ni bàbá yín wọn lead ẹ astray ọmọ yín wọn tún ti jẹwọ́ máa yé ẹ ìwọ gan tó wọn tún ti jẹwọ́ náà máa yé ẹ wá tún tẹ̀lé àwọn bàbá yẹn ẹ kó tẹ kó sí lọ àwọn bàbá òṣèjọ kó sí wọn lọ á nídìí wọn àwọn bó fún àwọn bá ra ọ̀nà àwọn bá dànù àwọn tẹ́pẹ́ aládàáni kọ́ mọ́ nìkan náà fẹ́ kó máa ṣe gbogbo ẹ̀kọ́ àtàwọn bó fún àwọn bá dànù gbogbo yìí ẹ̀yìn èèyàn kéèyàn yìí ẹ wá kóra yín jọ ẹ ṣáà ń wá bẹ́ẹ̀ máa dalẹ̀ Yorùbá nítorí àtẹnujẹ gbogbo ń tẹ́lẹ̀ ń jẹ kò sì tẹ́ máa gbé lọ́rùn ẹ̀kọ́ ń ṣe lásán vanity upon vanity ìdá sọ pàgbàlagbà kan wọn gbọ́n kan máa sọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ̀rọ̀ ságbà ọ̀nà ìhun tó fi báyé wa jẹ́ nìyẹn káwọn kọ́kọ́ wà ní culture Yorùbá tá máa yọ kúrò nídìí ẹ̀ mo ti pẹ́ àwọn ayé digital àkóso analogue àwọn bàbá yìí kò sí wọn kàn ń sọ òyìnbó newspaper náà ń sọ ẹgbàgbé ẹ̀ òyìnbó newspaper náà ń sọ ẹgbàgbé kò sí ọ̀kan lórí wọn tó bá tí kò bá wà lórí wọn ni Yorùbá ò ní débi tó dé tí kò bá wà lórí wọn ni àwọn Afẹ́nifẹ́re Yorùbá ò ní wà níbi tó wà ẹ̀ ní position tó wà ẹ̀ níbi tí bàbá wa Awólọ́wọ̀ gbé sílẹ̀ dé táwọn Abraham Adesanya tán tẹ̀lé tí à ń Bọ́lá Ìgè à ń kó báyẹn lọ tán tẹ̀lé òfin yẹn tán mú dúró ńgbà yẹn tí Jákàndé ó tún ṣe kutukutu méje yàyà mẹ́fà lé lórí gbogbo ẹ̀ lárí àwọn ń tẹ̀lé àwọn olè ilé àwọn alátẹnujẹ tó máa ti gbé mọ́tò fún àti gàrí àpò kìnnú sí tán kọ́dẹ̀ ti sọ pé àwọn àwọn wà ń bẹ̀ màmá yẹn Ayọ̀ Adébánjọ yẹn sórí òun náà fẹ́ godfatherism kó máa ṣe godfather nílẹ̀ Yorùbá nǹkan tó ń ṣe nìyẹn Ọbásanjọ́ ò gbà fún òun lóhun àti Ọbásanjọ́ ò fi rẹ́ wọn rẹ́ pẹ̀lú Aláàfin wọn lè rẹ́ tán máa fi kú wọn rẹ́ ara wọn àti Aláàfin wọn jọ pláàni ní ọ tán fi Gani Adam sí Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ kán lè máa rí ló máa fi terrorize ni ọ gbà tán lè pé tọ́ọ̀gì ni ọmọ olè ọlọ́kọ́ gbọ́mọ olè wa ká ní àwọn àgbà yìí jágbà tó dà ní gbogbo àwọn ọba mi yẹ kò yẹ kán wà lọ́ba àwọn ẹlòmíì wà kò yẹ kán wà nígbò rárá wọn tẹ̀lé wọn àwọn tó jọ not destroy lẹ Yorùbá àwọn tó ń destroy gangan nìyẹn ẹ wo tẹ́lẹ̀ wọn ní tó máa fẹ́ mọ́ bá nílẹ̀ Yorùbá wọn á dáfa àwọn onífàyè náà wọ́n ti fowó dí wọn lẹ́nu àwọn bàbá onífàyè náà kún àwọn tó tún dà wá kó wá sí wàhálà tá a rò pé Ifá àgbọn mèrègún àwọn gangan náà wọn tó wọn lè tó máa ti gbáwó báyìí Ifá fèkì náà máa ń dá nígbà tí pé owó náà ti gbà ara ń tẹ̀ ń ṣe ẹ̀yin bàbá onífàyè náà ṣe ń gbọ́ báyìí ń tẹ̀ dálẹ̀ sílẹ̀ Yorùbá rẹ̀ òun lẹ́ rí ẹ̀yin onífàyè tẹ̀ ń dá farọ́ ẹ̀yin tẹ̀ ń dá farọ́ ìjẹ́ pé Ifá gan ìrọ̀lẹ́ fi ń jẹun gbogbo yín ìṣẹ̀báyé tẹ̀ ń pariwo ẹ̀rí pé kò wọ́ọ̀kì gan ibi tí mo sọ pé kò wọ́ọ̀kì ni pé ẹ wo ibi tí gbogbo àwọn ìṣẹ̀báyé yẹn pẹ̀lú àwọn bàbá onírò onífá abẹ àwọn dáadáa wà nù wọn màsùtà àwọn dáadáa wà mi ò mọ̀ wọn bọ̀ pé gbogbo wọn ò lè rí bákan náà dáadáa àwọn tó dá wà nù wọn bó ṣe wà nínú pásítọ̀ gidi náà wà fake pásítọ̀ náà wà àwọn ìmáàmù gidi wà fake ìmáàmù wà àwọn èèyàn tó tí máa sọ pé ìmáàmù mi àbí pásítọ̀ àwọn tó gbọ́ lọ́hùn gbọ́ ni mò ń sọ because àwọn míì wà tó ń dífá àwọn tó ń dífá ẹ̀rí pọ́lọ́ náà ń pè mo ti bá wọn tó máa gbé wọn pọ́lọ́ náà kan tó dífá àwọn onífá gidi wà nígbà tó nífá bá fi lè pọ́lọ́ mọ́ ẹni tó bá ti ń pọ́lọ́ lọ́dọ̀ tèmi mọ̀ pé ó mọ̀ ìpọ́lọ́ wà nìyẹn wọ́n gbà ìpọ́lọ́ wà nìyẹn ẹni tó bá ti ń pọ́lọ́ kò sọ pé lágbára kìnnìkan àti kọ́kọ́ pọ́lọ́ ná
kó tó máa pe àwọn gọ́ọ̀dù wọn kéékèèké tó tẹ̀ tó ń fipò òun ló tẹ̀lé táwọn tó lè máa bá sọ̀rọ̀ wọn á júbà fọlọ́run nǹkan tí mi ò fi against any religion ọlọ́run ló mẹ́rin tó ń sìn òun that's my own ọlọ́run ló mẹ́rin tó ń sìn òun ò bá jẹ́ muslim ò bá jẹ́ christian ò bá jẹ́ aláwo kò sí èyí tó kàn mí ọlọ́run ló mẹ́rin tó ń sìn òun nípa ẹgbẹ́ òṣì tó bá jẹ́ ilẹ̀ fẹ́ ṣe fi ń ṣe sample ẹ wo India flower màálù gbogbo nǹkan táwọn ń sìn nìyẹn ẹ wo ilé ayé wọn máa dájú ilẹ̀ Nàìjíríà wọn máa ní gbogbo táwa ní ìlú wọn máa dà tẹ́ bá bọ́ ń produce a lot of talent a lot of expertise káàkiri all over the world in India the same thing China ògbọ́nà mo lè fẹ́ fún yín sample kan tẹ́ bá tún wọ ìlú òyìnbó tẹ́ ń wò yìí church tó wà ń bẹ̀ okay ẹ wo Finland is some of the best country in the whole world gbogbo church tó wà ń bẹ̀ ojú 23 lọ odidi ìlú kan odidi country kan the only gbogbo church tó wà ń bẹ̀ ojú 23 lọ the second ní Denmark ìlú tó tún dájú ní gbogbo the whole world nìyẹn gbogbo church tó wà ń bẹ̀ ojú 21 lọ àbí 25 ìlú tó tún dájú gé ní Switzerland gbogbo church tó wà ń bẹ̀ kò wọ 30 ẹ wo gbogbo àwọn ọbẹ yẹn ẹ̀yin kó àkóṣe náà dára ẹ wá ń tẹ̀lé àbábò fò ẹ wá ń tẹ̀lé kọ́ máa tẹ̀lé kójọ ṣé ilé ayé máa ń yí ni ẹ change culture yẹn ẹ jẹ́ máa gba gbogbo rubbish pé àgbàlagbà kan ní ẹ filẹ̀ ẹ jẹ́ kó ṣí tó pé jágbàlagbà ní ẹ fẹ́ràn tó pé jọba ni wọ́n máa ṣòṣù wọ́n máa ṣera wọ́n máa ṣe bàjẹ́ àní lè sọ fún wọn ẹ máa ní àwọn ọba ní wọn sọ̀rọ̀ kò ní dá fún yàn láyé ọba tó bá ti ṣe kò ní dá fún yàn láyé ọba orí ọba náà ò pè ẹni tó bá ṣe dáadáa wọ́n á sọ̀rọ̀ ẹ̀ dáadáa ẹni tó bá ṣe dáadáa ọmọ kọ̀ọ̀kan ò lè rí fín ẹ máa pẹ́ wọn wojú ọba ṣé eléyìí sámúgà ni tó máa wojú ọba kí ẹ sí ọkàn àwọn kan tó fi ń dẹ́rù bara yẹn Yorùbá yẹ dẹ́rù àbára yín mú ẹ̀yin fi kọjọ yín dẹ́rù bara yín kọjọ yín lè fi ń dẹ́rù bara yín lè fi ń para yín kò tún sáwà Yorùbá débi tadé ni kọjọ yẹn ó ti bá ó ti put wa ó ti fún wa ní setback kọjọ wa ti fún wa ní setback bàbá màmá sọ pé kíní kan sọ pé ìyálóde kan sọ pé èdè ẹni pé nǹkan tó ń ṣe òbójúmu ẹ ní lè sọ fún òun náà dẹ̀bi pé ẹni tó bá ṣe àṣegbé ni that's the problem tá a ní tá a máa ń bèèrè pé ọkẹ́ ọba ní àṣegbé ẹnìkan ní àṣegbé ó jẹ́ gbé ni ìmọ̀ problem tá a ní nìyẹn. wọ́n ti fi gbogbo kíní oògùn wọn yẹn tó máa ń ná àwọn ṣe tán náà wọn náà ti fi yẹn kó wa láyà jẹ jù mo ti sọ fún gbogbo style tó ń lò ó náà ni ẹ̀rí tó ń ti Gani Adam kan ní kó máa ṣe rẹ̀ kó máa gbówó lẹ́mà mo tó ráǹkan náà tó gbówó tó ń darúkọ mo ìyá tẹ̀ fún yín lésì náà mo mọ̀ ẹ̀kan fáàmù náà àwọn òkú á fún yín lésì bọ̀ èyí wọ́n sọ fún yín àwọn ò nídìí ìdọ̀tí náà tíátà ló ń ṣe àwọn yẹn tíátà náà tó náà ń gbọ́n darúkọ bàbá yẹn náà ń darúkọ ọmọ oríṣiríṣi eríṣiríṣi àlùmọ̀rúfù náà tíátà lẹ̀ ń ṣe kò sí yàn kan wọn gbogbo òṣì gbóná gbé dání pàǹtí àní pàǹtí náà gbé dání ẹgbàgbé òṣì ẹyẹ jẹ́ ká dẹ́rùbà Yorùbá ní ẹjá stop culture wèrè táwọn fi ń dẹ́rùbà ara wa yìí kò sáwó kan náà awọ ẹ̀wà ẹgbàgbé òṣì ẹ lọ find out kò sí yàn kan bẹ́ẹ̀ gbogbo tó máa ń ṣe ojú kan poison yàn lọ gbogbo ẹmọ tó ń pè láwo ẹ̀jẹ̀ ìjà nǹkan tó ń pè láwo ni connection mafia ni wọn tó bá nídìí yàn tó máa fẹ́ pààyàn wọn á wẹ́n tó súnmọ́ tó lè máa parí iṣẹ́ yẹn poison dẹ̀ náà máa lò ohun tó ń pè ní awo nìyẹn láwọn àwo dúdú àwo òṣì táwọn Wàsíù Àyìndé táwọn ọba yìí wà nù ẹ táwọn Pàdé Sànyà yìí gbogbo wọn àwọn olòṣì Gani Adam àwọn lórí burúkú tó ń dalẹ̀ Yorùbá wọn wà bẹ́ẹ̀ wọ́n pọ̀ rẹ bẹ́ẹ̀ mi máa gbórúkọ wọn jáde nǹkankan but ní ìmúndí pẹ̀lú bàbá tó ń pè ní Ayọ̀ Adésànyà yẹn bàbá yẹn yàn burúkú ni ẹ máa tẹ̀lé ẹ̀yin youth ẹ máa tẹ̀lé Yorùbá nation ẹ wake up ẹ má fún bàbá yẹn ní information mọ́ bàbá yẹn ló ń dènà dè wá leverage ni bàbá yẹn wà kiri ó ti dàrú báyẹn sìn nílẹ̀ Yorùbá wọ́n ti pinra wọn àwọn sẹ́ẹ̀tì kan wà Ọ̀ṣínbàjò àwọn sẹ́ẹ̀tì kan wà Tinubu àwọn sẹ́ẹ̀tì kan wà Ambode àwọn sẹ́ẹ̀tì kan wà Ambode àwọn sẹ́ẹ̀tì kan ṣẹ́rí Ambode àti àwọn Fáṣọlá another campus lábẹ́lẹ̀ làwọn yẹn Fáyẹmí náà wà ń bẹ̀ ọ̀ṣun Yorùbá ti ṣe APC ti já wèrè àwa náà fẹ́ máa lò Yorùbá nation ẹ má jẹ́ ká àgbà kan lò wá ẹ má jẹ́ àgbà Sunday Igboho bàbá wa náà fẹ́ máa lò gbogbo fẹ́ máa fi ṣe leverage kiri títí Sunday Igboho àná kan filẹ̀ tó máa financing ẹ̀rí pé gbogbo adé òun náà ń ṣe àwọn bàbá yẹn àwọn olè alátẹnujẹ ń tán jẹjẹjẹjẹjẹ tẹ́kẹ̀ wọn rí dìdìdì àwọn máa lè àwọn bàbá ó fa bàbá ara nù let's call it spade a spade àwọn bàbá yẹn ń ṣe èèyàn tó dá wọ́n ṣe èèyàn tó dá èèyàn burúkú ayé àtọ̀run ni wọ́n èèyàn burúkú ayé àtọ̀run ni wọ́n
ẹ wo bí tilẹ̀ Yorùbá dé, ẹ wo bí tó ń ba gbogbo ẹ̀jẹ̀ dé, kò lójú kò ṣorí eléyìí tó dé oúnjẹ gbogbo àwọn youth tó ti destroy life wọn bí generation mẹ́ta tẹ́ pé ká tó lè bọ́nú yẹn lásán ó máa tún take one another 20 years ká tó lè kúrò nínú ẹ̀ tá bá gba Yorùbá nation ó máa take wa tó 20 years ká tó lè rehabilitate gbogbo àwọn youth tó ti destroy mentally, physically, emotionally. But God is on our side, He will do it. Because when tó máa rí pé ìlú bá ń dàgbà ó máa ń ṣí mind èèyàn, àwọn tó bá ń jalè tẹ́lẹ̀ wọ́n á fò lélẹ̀, àwọn tó ń fọyàn ṣòwò wọ́n á rí pé ṣé wà wọn ò ní lè máa géèyàn lọ́wọ́ máa fi ṣòwò, wọn ò ní máa lọ górí èèyàn, àwọn àfóòṣì tán lọ bí iṣẹ́ náà wọ́n á lè rí iṣẹ́ ṣe, àwọn ṣọ́ọ̀ṣì náà tẹ́ gbogbo náà di pásítọ̀ tán tó ń gbà tán rí iṣẹ́ ṣe wọ́n á kúrò ní pásítọ̀ wọ́n á máa ṣiṣẹ́ wọ́n á máa sin Ọlọ́run náà, ìyẹn ní kọ́ máa lọ bí iṣẹ́ bọ́ ní ìsìn gbogbo náà fẹ́ ṣe full time pastor full time àfà gbogbo ṣe full time babaláwo, àwọn babaláwo fake wa wọ́n wá kún gbòòrò rẹpẹtẹ tẹ́ pé oògùn òṣì náà kan tí ò sí náà ń wá kiri, agbára tí Ọlọ́run ò fọwọ́ sí náà ń wá kiri kò dẹ̀ gbé wọn ẹ̀wọ̀n tí ìlú yẹn dé. Tágbára òòṣà tí gbogbo ẹ̀yin karambani yẹn nílò láti jọjọ́ ẹ̀yin ọba òfò yìí, kárágbára òòṣà yín pẹ̀lú kí lórúkọ onírìnsà gbogbo òòṣà tẹ́ máa ń sìn gbogbo gbèrègbèrègbèrègbèrè tó máa ń pariwo káàkiri yẹn. Ok, ṣé ilẹ̀ Yorùbá dà? Ṣó ṣiṣẹ́? ṣó ilẹ̀ Yorùbá dà? Ṣó ṣiṣẹ́? Kò ṣiṣẹ́. Ṣó ní gbogbo onídrámà ní ẹ̀ onífìyẹ you are just onídrámà ní ẹ̀ onítíátà ní ẹ̀ nonsense gbogbo yẹn ẹ wá ń hu gbogbo góòdù ilẹ̀ Ifẹ̀ gbogbo àwọn tí Síjú Adé ti kó sílẹ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ló ń wú ń sìn wá ń ta gbogbo wa ló ń kọ́ ṣé ó dá resort yẹ ṣó fún àwọn ọmọ ará Ifẹ̀ gan ṣó gbóúnjẹ sórí tébù wọn àwọn tẹ́kùn wọn àwọn kò ní lówó àti lọ síbẹ̀. We don't want those kind of shit ní Yorùbá nation. No, tábà gbẹ́yàn ẹgbàá mi sọ fún ẹ máa múra tábà gbà gbogbo rubbish àfẹ́. No. Go and look other countries. It's not run that way. It's not run that way. You know, this monarchy, anarchy way, tẹ́fẹ́ máa gbé wá yẹn, no, kò lè work. Ẹ̀yin kan fẹ́ di government, ẹ̀yin ọba ẹ ti fẹ́ di president mọ́lẹ̀ Yorùbá lọ. Tẹ̀lé òfin. Because ọmọ bí pé you are above the law. Who tell you are above the law? Who tells you papa kan above the law? Àmọ́ ìgbà tẹ́ ti ń pààyàn tẹ́pẹ́ ẹ̀mọ́ ọmọ máa lóyún pé ọba ni kò ní dábìyàn ọba tó bá tún dánrú ẹ̀wò nílẹ̀ Yorùbá ó máa lọ ẹ̀wọ̀n ni. Ẹ̀yin olóṣì àgbàyà yìí tẹ́ ẹ̀ ń ṣèyàn lọ́ọ́ mèṣù ni gbogbo yín wá ń sọ pé ọba kan gbogbo náà ti dàrú àti Ọbásanjọ́ náà ló fi alákẹ́yìn jẹun alákẹ́yìn ní ṣọlọ́pàá ni àbí immigration ni gbogbo àwọn oníjẹkújẹ náà fi ń jọba wọn á fi àwọn èèyàn wọn wájú kán lè máa rí wọn lò àwọn báyìí máa fi terrorize òun system tó bá jẹ́ fẹ́ẹ́ lè kò kàn wọ́ọ̀kì fóun ni kò wọ́ọ̀kì fóun gbogbo wọn bákan náà the same method ayé àtijọ́ yẹn bóyá máa terrorize bóyá máa enslave ara wọn bóyá máa slave àwọn ọmọ Yorùbá ara wọn òun àwọn leaders ti wá ní lórí jù that's their mentality gbogbo tó ń mọ̀ jù yẹn lọ they are self-centered burúkú ni gbogbo wọn wá power intoxicate orí wọn gbogbo wọn pátá àgàgà wọn bá yẹn the same thing náà ẹni tó bá fi lè jẹ gọ́vnà kékeré báyìí ẹni tó bá fi lè jẹ gbogbo wọn same wọn ni ẹ wo gba àwọn ex-governor náà same náà ni ẹ wo wọn kò sí tó lè perform gbogbo wọn gbàgbọ́ wọn ti sanwó àwọn pàánù gbogbo wọn ti sanwó ni wọ́n sọ wọn náà fi dé bẹ́ẹ̀ ni àwọn tán lẹ̀ sàn náà ń gbà padà mo rí tí Gbéga Daniel tó ń ṣe interview kan ó wà ń bẹ̀ nígbà tó wà ń bẹ̀ kí ló ṣe àwọ̀sí nígbà tó wà ń bẹ̀ I know you too mo wà ń bẹ̀ tẹ́ pé wọ́n ṣe títì wọ́n ṣe 500 meter wọ́n wá lọ gbé dánfó wọ́n wá gbé kámẹ́rà yẹn sílẹ̀ lẹ̀ mọ́tò yẹn máa rìn lọ wọ́n mọ̀ bọ́ ẹ máa rò pé gbogbo títì náà ti ṣe wàláì gbogbo náà ṣe kò ju ilé mẹ́ta lọ yẹn ló fi win election yẹn Gbénga Daniel èlé onífìlà gogoro yẹn òun náà ṣe the same thing bọ́n ṣe nìyẹn gbogbo yín I met also ilé náà tó dé fìlà gogoro kí lórúkọ ẹ yẹn mo pàdé òun náà mo bá wọn pàdé mo tẹ̀ báyẹn pàdé lónígbẹ̀dù kájọ rìn wọ bá bàbá ọba ni. So mo kàn ń wo ẹjẹ má tẹ̀lé àwọn bàbá yìí lọ aṣíní lọ́kàn ní gbogbo wọn á ṣì yín lọ́nà Yorùbá nation ẹ má máa kó wọn mọ́ra mọ́ ẹ já lo another direction àwọn tó dá wà nú wọn mìíràn sọ mi àwọn kan wà tẹ́kun tẹ̀lé Yorùbá tọkọtọkọ but àwọn Pa Adébánjọ iná ti tẹ̀ wọ́n rì Pa Adébánjọ wọn ti tẹ̀ wọ́n rì àwọn nítorí irú bàbá wa Professor Akintoye àwọn yẹn ò gbà gbogbo nonsense yẹn
nítorí làwọn èèyàn ò ṣe gbà nítorí ẹ rí pé wọ́n ti pásá wọ́n ti sẹ́gbẹ̀ẹ́ ni nítorí pé kò support yamayama tó ń ṣe yẹn àwọn Pa Adésànyà yìí gbogbo náà jọ wà ní ṣètàwó lọ́wọ́ náà gbogbo náà jọ mọ̀ bàbá náà gbogbo náà jọ wà ń gbà yẹn nítorí bàbá yẹn ṣe yẹ fún pé ń táwó lọ́wọ́ fi sílẹ̀ kọ́lẹ̀ ń tẹ̀lé ó ní Professor Akintoye ṣe yàgò fún wọn pé irọ́ ẹ máa kó ṣì yẹn máa ṣe lánàá yín lọ ó dẹ̀ ti tàn yín báyìí gbogbo àṣírí ti tú ẹ̀yin Pa Ayọ̀ Adébánjọ oníjẹkújẹ àgbáyà ni oníjẹkújẹ àgbáyà ni àgbáyà tó tóyún òsì adálérú ni ẹ̀yin lẹ́ ń pa ògo lẹ́mọ Yorùbá gbogbo àwọn tó jọmọ Yorùbá tó fẹ́ ṣiṣẹ́ tó fẹ́ sáàfù ilẹ̀ Yorùbá tọkàntọkàn ẹ̀yin lè jọ kan wọlé because àwọn èèyàn bìlí pé Afẹ́nifẹ́re bá ti pú fún àwọn èèyàn máa tẹ̀lé àwọn mẹ́pẹ́ ń gba bribe lábẹ́lẹ̀ gbogbo àwọn kan lórí burúkú dà síbẹ̀ bí ara wọn náà ní Gbẹ́ngà Daniel ara wọn náà ní olórí burúkú Èkó yìí náà gbogbo lórúkọ Tinubu ojú yọbọ ọmọ àlè tó yàn ò tí ò sí ọmọ àlè bánsá tẹ̀gbá nìyẹn gbogbo àwọn gómìnà the same thing ẹ̀yin Afẹ́nifẹ́re yìí náà ni tó fi dé Oǹdó tó fi dé ọ̀dọ̀ Mímíkò tó fi dé gbogbo àwọn tẹ̀ ń kó síbẹ̀ pátá tẹ́ bá ti fọ́ síbẹ̀ olórí burúkú la máa ń kó síbẹ̀ ẹ ti gbowó ẹ̀yin oúnjẹ kú jẹ àgbáyé òfò yìí máa stop video bíi tí máa tún ti rí nǹkan míì tí máa sọ ṣé mi bóyá mo ti sọ wọ́n fi bàbá wa Sunday wọ́n fi ṣe leverage ni o gbogbo tí federal government ń gbé jáde wọ́n mọ̀ mú òun síta wọ́n fi ń suppress bóyá kan ní bóyá Ọ̀ṣínbàjò step down fún Tinubu ni o àbí kí Tinubu step down fún Ọ̀ṣínbàjò ni o because ìkan nínú wọn ti sọ pé òkè àwọn máa support Yorùbá nation tẹ́ bá ti fún mi ní presidency kan tó ṣẹlẹ̀ mo sọ fún yẹn nínú wọn either Tinubu Ọ̀ṣínbàjò if you don't give me that presidency or bóyá lè jẹ́ kí lórúkọ ẹ̀ Ambode ni I will go and support Sunday Igboho Yorùbá nation now and then we will stop everything oh no ṣe bẹ̀rẹ̀ sí ní pé he's a terrorist he's kíní kan wọn ní ọkàn kò sí nǹkan tí wọ́n ṣe ẹni Ọlọ́run ẹ̀ lè fi ṣe wọn kan bẹ́ẹ̀ pé 1 million ẹni Ọlọ́run ẹ̀ lè fi ṣe wọn kan ẹ̀mí Ọlọ́run ti gbé jáde mo ti sọ ká ní àfàwọn Afẹ́nifẹ́re àfàwọn àgbààgbà yìí sínú Yorùbá nation àti lọ jìnnà àti lọ náà àti jìn torí pé àwọn bàbá wọn ṣiṣẹ́ pẹ̀lú federal government àwọn náà ń sọ gbogbo bó ṣe ń lọ àbí tí 24 jẹ ní àbàbò òfò yìí náà ni ta ló kó mọ́ra ta ló pa ẹja respect ọ̀dà ọ̀dà sáwọn ẹ̀dá olùṣe àpàyàn nígbà àwọn olè alájẹbánu gbogbo àwọn èèyàn kéèyàn ẹ̀wọ̀n ẹranko òṣì àgbàyà táwọn rò pátá wọn bó òfò gbogbo yẹn pátá látòrí Ọbásanjọ́ gbogbo yín pátá sẹ́ni tó wúlò ní gbogbo yín ẹ̀rí gbọ̀nrọ̀nrọ̀n àwọn àgbà tí wọ́n ní peace lọ́jọ́ alẹ́ wọn tí gbogbo youth ń ṣépè fún wọn ìyẹn àgbò òfò ẹ̀wá ní ọmọ yẹn aṣòro ìwà láì ọmọ yẹn yóò jẹ yàtì ní ìyà láyé ẹ̀mẹ́ pé ilé ayé ìnìdájọ́ wà gbogbo ilé tó dẹ̀ ti ń bá yín ràn yẹn náà kúkú ẹ̀ máa ràn ẹ mọ̀ ó wà lára yín àwọn èèyàn tọ́mọdé bá ti kó sínú Lexus àbí inú Jeep àwọn èèyàn kì í mọ̀ ó wà lára yín tó ń bá yín pò ẹ máa tanra yín bẹ̀ ẹ̀yin àgbò òṣì ẹ wá múlẹ̀ Yorùbá ẹ dàrú ẹ ṣe yamayama ẹ wá ní pé àwọn ọmọ kan ní sọ̀rọ̀ sí ṣójúlẹ̀ bí ni àbáfọ́júlẹ̀ bí lẹ́rù pé bí ara ọmọ Yorùbá nation ẹ ti ṣàwòrán yín bàbá ìgbóyin pátá ṣe rẹ̀ pé àmú bó ṣe ń lọ ni ẹ̀dẹ̀ fẹ́ sọ wá di mugun tá lè sọ̀rọ̀ àwọn the new generation ìbára ṣe mugun mọ́ ẹ̀yin bàbá à ń ṣe mugun mọ́ ẹ ti yapa bá wèrè gbogbo yín a ní pé park well gbogbo yín park kó ẹ̀kẹ́jà káwọn youth take over let the youth take over àfẹ́ gba youth àfáwọn youth tẹ breed tẹ́tí train bọ́n ṣe ń jalè bọ́n ṣe ń parọ́ àwọn olè tẹ́tí kó tẹ́ bẹ́ẹ̀ máa ń train wọn lẹ̀ ni ìyẹn bàbá yẹn máa ń train wọn yẹn bàbá ó fòyà tẹ̀yìn ọba dánù yìí gbogbo yín ẹ máa ń train wọn ni kóra ẹ sọ rú àwọn YouTube yamayama yìí ní fún wọn láyè rárá kò sí tó jọ ẹ fún àwọn intellectual YouTube wa then come up kẹ kó ṣìlọ kẹlẹ jókòó go sit down kọ́ ọmọ fún yín ló ń jẹnu lẹ go sit down ní mo tẹ̀ ń pa kiri báyìí máa yóò tún ọ̀hún pẹ̀lú àwọn Afẹ́nifẹ́re wọ́n ti kóra wọn lọ sọ́dọ̀ Tinubu wọn lọ́n ya fọ́tò wọn mi ìbọn yìí wọn lọ́sọ̀rọ̀ ló gbọ́ka ẹsẹ̀ kẹta tó gbọ́ padà ní ẹ kó sí yín lọ jàre ẹ̀yin bàbá òfò yìí tẹ́ mọ tó ń ṣe tẹ́pà àtẹnujọ́ ti pa yín ẹrù pé ẹ̀gbọ́n kankan
gbọ́n wọ́n ìgbọ́n tó sọ náà ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálé ayé mi ìfẹ́ kan náà fi dá ẹ bá wo èrò ọmọdé gbọ́n àgbà gbọ́n náà lò kó ń ṣe ilé fẹ́ wo òṣìwò tó bá dọ́dọ̀ gbọ́n gbà náà dẹ̀ sí ilé fẹ́ àríbá yẹn tẹ́nìkan àmàdá nìkan wà góòdù àwa ló ń kọ́ rìsọ́ọ̀tù òun kọ́ kinní kan tó fi yẹn ròyìn jẹ mọ́lẹ̀ àwọn ọba olè òun jìbìtì palẹ̀ gbogbo yín olè ní olè kò sí tó gbádùn tó lálàáfíà nù màá yẹn di fídíò ibà tí máa tó rẹ̀ máa tó jáde wá fún yín màá sọ ọ̀rọ̀ tí máa ti rí nípa ẹ̀yìn alábòsí màmá gbẹ̀yìn jáde ẹ̀yìn kú mọ̀ àwọn kan wà mú díẹ̀ díẹ̀ màmá yọ yín jáde ẹ̀yìn olùṣe bàbá Ayọ̀débánjọ olè ní ọ bàbá àgbàyà ní ọ tó dàbọ̀.